Èní lọ́jọ́ kejìdínlógún. September ọdún 2022. Lẹ́nìí mo wá forin pọ́n bàbá gbogbo àwa ọmọdé kékeré lé. Ṣìfẹ́ mẹ́ máa náwó má dáná. Aṣọ oúnjẹ máa dàjẹ́. Ó dálé ìṣẹ̀lẹ̀ ó ní kí gbogbo èèyàn kan wá má gbowó. Bá mi lọ́jọ́ mi ẹ̀mẹ́ Ọlọ́run ló ní déédéé. Ẹ̀mí gígùn fún ẹ. Ajá san àlàáfíà fún ẹ. Ẹ̀mí gígùn fún bàbá. Kábíyèsí ọba Ìjàniké. Bàbá ní nọ́mbà wá àwọn bá o. Tó dàgbà sórí oyè ní gbogbo Èkó 50 years bá wa sábà. Ẹ túbẹ̀ pọ̀ ẹ sí i. 60 70 ẹ máa ṣe ẹ ò ní tètè kú àmì tètè dé ò ní tètè pè yín láéláé. Àjàsà àwọn ẹnìkan ò kíákí lòún rọjò sí níbi kágbẹ́rún èèyàn ṣàfẹ́rí ya. Ẹnìkan ò kíníkì là ń rojọ́ sí. Níbi kágbẹ́rún èèyàn ṣàfẹ́rí wa. Bí ìrànlọ́wọ́ ẹ̀dá pín ìjọba Olúwa ni ó bẹ̀rẹ̀. Olúwa máa bínú sọ̀rọ̀ wa. Kí ni wọ́n ń wí òṣìkà ẹni jalè balẹ̀ lọ. Ọlọ́jọ́ àwẹ̀ kú oríire tèmi o. Ọba Gálíbù ọba Rúfáì ẹ kú oríire tèmi o. Ọ̀kan nínú ọmọ yín kan ó tún ṣoríire lè ní. Ọba Mọ̀mọ́dù mi Àfọlábí ẹ̀mẹ́fà Àṣàfà MNMC Àṣàfà JP Àṣàfà ẹ kú oríire ni ọ̀kan nínú ọmọ yín tún ṣoríire ọba náà fi dáadáa owó ìyá elétè gbogbo ètè. Bàbá Tàlà ọ̀ṣẹ́ fi ìwú ní gbogbo wọn. Ọmọ yìí kan tún sórí ìrẹ̀lẹ̀ ni o, àsán ló ń jẹ́. Ọbànà Jímdì ní mi Abídèmí. Abẹ́rẹ́ ìjó ọmọ ògùn jọ bí. Alákẹ̀sán ta kẹsàn. Odùàlà nọ́mbà 1. Adé bàbá wọn tán ti gbàgbé síta, òun ló gbé wọlé.
adé apẹ́ lórí akẹ́sàn baálẹ̀ ọjà ẹ pẹ́ lórí adé má pẹ́ lórí ọba abẹ́rẹ́ ijó ọba Suleimana mi aṣáde ọ̀gbàgbà tí ń gbàrà àdúgbò wa ṣáde. kábíyèsí tó ń gbèrú yan ó tí kì í ṣẹ̀rù orí ẹni kọlẹ̀ aṣáde. àwọ̀ kìlú mọ̀ aṣáde. ìgbà lónígbà ń lò wá láò wàá gbó wàá tọ́ Ànábì Sùlè wàá lò gbà í pẹ́. ẹni bá wá sọ pé òkòwé òkòwú bó lelele kò ní bá bó lùlùlù kò lè yọ. pẹpẹ ló ń ṣàrọ onígbà ẹkùn afẹjá lọrẹjà yan alògbó oníbà ẹkùn ẹnu mi kàlù nọ́mbà 1. òbí kékeré ìjọba wa dàgbà dé ọba. ó ti kékeré ìjọba wàá fàgbà lọ́ba. ipò ilé yìí ló wà. ìwọ òyàdé orí ìyẹ̀dẹ̀ rárá ẹ̀mí gígì fún ẹ àtàláfíà. ẹ̀mí gígùn fún ẹ àtàláfíà ara. ẹ̀mí gígùn fún ẹ àtàláfíà ara. Chief Collins Ọ̀jẹ́lábí o. alága pátì gbogbo Èkó Honorable Collins Ọ̀jẹ́lábí o. APC chairman Lagos State. ìmùlẹ̀ aṣíwájú Ahmed Tinubu mi pírẹsidẹ̀ntì ọmọ Tinubu mi. Colinas Chief Colinas Ọ̀jẹ́ládé mi. kábíyèsí ọba Àṣàfà. ọba Kàlíbù ọba Rúfáì ọba bàbá ọba. ẹ̀mẹ́fà bá mi náwó. oníjà ní kí Àṣàfà ó. bàbá ti lò 50 years lórí ọlá. wọ́n ti wà lórí oyè láti kékeré. bàbá dàgbà sórí oyè ni.
ọkọ̀ Kúdírátù ọkọ̀ ẹ̀ṣà ẹ ṣé mo dúpẹ́ Colinas gbogbo Èkó lọ́wọ́ ẹ ló wà ṣùgbọ́n tàbí òsì ká má jiyàn sí Tinubu ló ní president kò sí jiyàn lọ o gbogbo àwọn tẹ́ ẹ rí yẹn wọn ò lè ṣe kán máa jánu ni àwọn náà wọ́n mọ̀ bí tó rìn ń lọ bàbá rábíà kábíyèsí elétè gbogbo ètè ọba Dáúdà owó ìyá mi iná fíw bàbá elétè náwó ọba nájú màmídémi náwó Chief Colinas alákàsán wọn bàbá ọba nájú mi àmídémi o ó ti dorí adé akẹsàn baálẹ̀ ọjà o. Oríjìnà wọn mọ Àwórì ni baba Princess Kafaya ẹ ti sọ gbogbo ọmọ yìí di prince ẹ ti sọ wọn di princess àjọ̀dún tó ń bọ̀ lọ́nà àwa la máa ṣe a kú àmójúbà ọba tuntun gbogbo àgẹ̀sán pátápátá káfọwọ́ wa káfàjẹ́ wa káfọ́ gèdègèdè ọwọ́ wa kọ̀délé ìṣẹ̀rí ọmọ wájú ọlọ́kọ̀ ti sówó ẹkùn níbà ẹ̀yìn ẹlọ́kọ̀ wọn ṣe di lẹ́kẹ́ oníbà ẹkùn ọba Adésínà wẹ̀kú ọjọ́ gbogbo. Executive Chairman gbogbo ọjọ́ pátápátá Rọ̀ṣúlù láyé mi yá Rọ̀ṣúlù yá Rọ̀ṣúlù ọba mímọ́ yá Rọ̀ṣúlù ọba rẹ̀ yá Rọ̀ṣúlù ọba mímọ́ yá Rọ̀ṣúlù ọba rẹ̀. kábíyèsí ọjọ́ ẹ̀yin lẹ́gbà wà lálejò ọba Gálíbù. Ọba Gálíbù ọba Rúfáyì ọlọ́jọ́ gbogbo ọjọ́ kingdom à ń lé bọ̀lẹ̀ yóò lára wájú ẹ̀wọ̀n ọmọ yìí ti ń ṣoríire bẹ́ẹ̀ ó bá mọ̀ ẹ̀mẹ̀mù ẹ̀ wo àṣà ni ó ẹ̀wọ̀n ọmọ yìí ti ń ṣoríire. Ọba Gálíbù mo bá ẹ dúpẹ́ ẹ̀wọ̀n ọmọ yìí ti ṣoríire. Ọba Ṣàfárù Fáyì mo bá ẹ yọ̀ àwọn ọmọ yìí wọ́n ń ṣoríire. Àwọn kan máa tún gba ẹ̀ṣẹ̀ bí. Wọ́n á tún máa mọ owó délé. Ọba Gàlíbà ẹ kú oríire ọjọ́ bàbá wa Àìṣà ń kọ́ ayaba. Ọmọ Rúfáyì ẹkùn tó dọjọ́ ọ̀hún. Ọmọdé ní ọba ọjọ́. Ọjọ́ Alábà ni mo sọ.
Gúnugún ikúléwé ikúléwé o. Gúnugún ikúléwé. Wá dàgbà wá bá wọn tó o. Wá dàgbà wá bá wọn tó bàbá. Gúnugún ikúléwé. Ọkọ̀ olórí ejirẹ́ òyìnlá ọkọ̀ olórí àìsàtù sọ̀sọ̀ bí owó abídẹ́mi olórí nǹkan. Nọ́fí ọba bàbá ẹ̀ ọba. Ó náwó wẹ̀bẹ̀ lọ́wọ́lọ́wọ́ ajíyà sáàmì ṣeun Lagoon Side Event Center ẹgbàálẹ̀ ọba ọjọ́ kọjá ẹ máa wáyà sápá òsì ẹ bá ti débẹ̀ yẹn orí omi ni. Rasulullahi ìmọ̀ ló náwó. Mr. Project mi. Ya Rasulu, Ya Rasulu, ọba ńlá. Ya Rasulu, ọba ńlá. Ya Rasulu, ọba rẹ̀. Jẹ́ kó lọ lẹ́ẹ̀kan sí ọba ńlá. Afàṣẹ àmàlù wa lé ẹ lọ́wọ́. Jẹ́ ó lọ lẹ́ẹ̀kan sí ọba tó láyé. Má jẹ́ òtẹ́ lọ́wọ́ ẹni fẹ́ràn ẹ̀. Àmì àṣẹ Ya Rasulu àti Ifá Rasulu lé ẹ lọ́wọ́. Ya Rasulu ọba ńlá, Ya Rasulu ọba rẹ̀. Ìyá wa máa ló náwó. Aya ẹ̀mẹ̀ wọn náwó. Ayalaji Mubashiru mi Muhammed Masa. Yèyé ọmọ táyà àṣà ni yèyé ọba ṣàṣà. Ògùnrò ń bí ńkọ́. Ògùnrò ń bí ẹkùn. Màmá oníkudus mi àyàsá mi. Mọ́dá tali mọ́ṣáàdì àmì àyàtà sánmi. Màmá sọ́ọ̀tà ẹ̀ ṣeun. Àwọn ni managing directress, bàbá ni managing director. Gbogbo lọ́ba lọ́wọ́ bá wẹ̀ ṣeun. Ẹ̀kú àdúró ti àṣà mi. Ajimu Bashiru Muhammed mi. Ọkọ̀ ṣe mi 6 ọmọ Táyọ̀ mi. Ọkọ̀ yeye ọba Fárọ́ǹbì.
ògùn rohùn bí. aláṣẹ làgùn ṣáìdì tá ń ṣí lọ́wọ́. tẹ́ bá fẹ́ ṣe patí lọ́jọ́ mi. etí làgùn ló wà tó gbé sí i. ó kéré pin ó sì lè gba 700 èèyàn. ó fọgbọ́n sí i ó sì tún fọgbọ́n kọ. bàbá yìí fẹ́ràn Àlàó olórin. bàbá yìí fẹ́ràn Àlàó olórin. ẹ máa sọ ni ẹ máa sọ ni ẹmẹ àṣà ẹmẹ àṣà ẹmẹ ẹmẹ àṣà ẹmẹ àṣà babaláwo ṣẹ́fì babaláwo olórin baba Kudusi baba oníkudusi baba Limọtu baba Sọtani ẹmẹ aláṣẹ Lagoside Lagoside Event Center aláṣẹ Lagoside ẹ máa sọ mi ẹ máa sọ mi ẹ máa sọ mi ọkọ Mọ̀táyọ̀ bèbí ọkọ yèyé ọba ṣẹ̀ṣà connection ẹ máa sọ mi ẹ máa sọ mi ẹ máa sọ wo ẹ máa sọ ni ẹ máa sọ ni. ìròmí tó ń jó gèrè lórí omi onílù kan wà nísàlẹ̀ tó dúró gidi ó yàtọ̀ sáwọ̀ lọ́tẹ̀ àwọn tó ń sá kiri. ṣe fẹ́ máa sàn mí o. bàbá gbogbo àwa ọmọdé bàbá Bashiru bàbá gbọ́yìn. ẹ máa sàn bàbá Wani. bàbá ti dókítà bàbá oko. ọ̀pọ̀ àlàáfíà fún àmì àṣẹ. kúkalẹ̀ yìí gómìnà Assembly. ẹgẹ́ Olúṣẹ́gun Ọmọdébísí dá sílífà ẹgẹ́ ìgbé. Olúbùnmi ẹgẹ́ Àlàó ikọ́ Àpèsíọlá. Àlàó ikọ́ Àpèsíọlá. ẹ ṣe wà lága wa.
Olúṣẹ́gun ìrìnàjò ti yá. A fẹ́ rán ẹ lọ sálàwùsà láti lọ ṣojú wa ládùúgbò yìí. Jọ̀wọ́ tó bá ti débẹ̀ kó rántí ilé. Ẹ jọ̀wọ́ ẹ má ronú jù. Ẹ ò gbọ́dọ̀ dá òtí ẹ o, Ṣẹ́gun ni. Ọmọlúwàbí èèyàn ni a ṣe dáadáa. Èèyàn Kándoso ni ó ṣe wò. House of Assembly one Ṣẹ́gẹ́ o. Ẹ̀yin ọmọ wẹ́ẹ̀mẹ̀ Ṣẹ́gẹ́ o. Ajimu Ahmed mi. Mubashiru mi. Ilẹ̀kọ̀ Mọ́tayọ̀. Bàbá Sọ̀tà. Bàbá Ali Mọ́tò. Bàbá Tàlímọ̀ tún tó ń jẹ́ Ṣàdíyà. Bàbá Límọ̀ tó jẹ́ Ṣàdíyà. Nigeria Limited. Ẹ máa kàn dẹ́kun àpọ́nlé. Wọ́n náwó Mádàmọ́mọ́ Táyọ̀mí Yèyé Ọba. Mama Sultan, aya Baba Sultan. Bọ́dà Tàlímọ̀ Ṣàdíyà ó ṣe. Mọ̀mísí Sultan. Àwọn náà ló bí Kúdùsì o. Aya Muhammed Mubashiru mi, Masami, èèyàn Tinubu. Ṣayé jẹ́jẹ́ o, ṣayé jẹ́jẹ́. Ṣayé jẹ́jẹ́, ṣayé jẹ́jẹ́,
alápàdẹ̀dẹ̀ ìjayé mẹ́lọ́mẹ́lọ́ ṣàyé jẹ́jẹ́ òwà ká má wáyé máyà ilé ayé ó tó pa. jẹ́jẹ́ jẹ́jẹ́ lálàjì Hasan òun lọ. gbogbo wa o ni bàbá yìí máa ń sẹ́ndì owó sí mi. ẹni tó bá fẹ́ràn ẹni ló ń fowó bá ní ìṣeré. a máa ń dá sí iṣẹ́ owó ní ẹgbẹgbẹ̀rún èèyàn ni ó ná. ọkọ̀ yèyé ọba Ànábì Mubashiru wẹ̀mẹ̀ ẹ̀mẹ̀ máa sá mi. ẹ̀mẹ̀ máa sá mi. adìyẹ ẹ̀mẹ̀ máa sá mi. ẹ̀mẹ̀ máa sá mi. bàbá ti dókítà wà láwọn adé o Ṣẹ̀fíù bàbá oko. Hasan bàbá wa wọ́n ní gbogbo olóṣèlú tó bá ń bẹ bí kó wá bá wọn jó. a ti ṣe wọ́n tá a lè ṣe. Ọlọ́run balùbáríkà. Kọ́lọ́wọ́n bá balùbáríkà sí. mo wá bí wá pọ́n bá mi lé o. Alhaji Hasan mi. ẹ̀yin tẹ́ ẹ wá bí ẹ kú àpọ́nlé ó ti di lílò nìyẹn o a ti ṣí. Lagoon Side Event Center a ti ṣí. ó ti di lílò nìyẹn a ti ṣí. gbogbo lẹ́wọ̀rí pátápátá o. Lagoon Side Event Center ó wà fún gbogbo yín. ó wà fún gbogbo wa ó wà fún gbogbo yín.
Hájì Àsàmì ò ẹ ṣeun o. Hájì Àsàmì ò ẹ ṣeun o. Hájì Àsàmì ẹ ṣeun o. Hájì Àsàmì ò ẹ ṣeun o. Hájì Àsàmì ò ẹ ṣeun o. Hájì Àsàmì ẹ ṣeun o. Olúṣẹ́gun ọmọ Adébísí. Mrs. Daslifa Ẹ̀wájó. Ìbílẹ̀ gbogbo ọjọ́. Ọmọ tá a bí síbí tó dàgbà síbí ó kàwé ń bí. Òṣèlú tí ń dàbọ̀. Òun la máa dìbò fún. Òun la máa dìbò fún. Èèyàn rere lọmọ Adébísí. Èèyàn rere lọmọ Adébísí. Tó bá ti sọ̀rọ̀ kan bẹ́ẹ̀ náà ló ń rí. Ènìyàn rere Honorable Adébísí. Ọ̀nì tó bá ti sọ̀rọ̀ kan bẹ́ẹ̀ náà ló ń rí. Ènìyàn rere ọmọ Adébísí. Ọmọ Ẹ̀gẹ́ jíjọ alálà Ògúnlé. Ẹ̀gẹ́ 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 ẹ̀gẹ́. Gbogbo ọjọ́ ẹ dìbò Ẹ̀gẹ́ o. Gbogbo ọjọ́ ẹ dìbò Ẹ̀gẹ́ o. Ṣùgbọ́n tàbí kò sí. Ẹ̀gẹ́ lèmi máa dìbò mi fún. Ẹgbẹ́ jẹ́ kó lọ sásẹ́mbìlì òwe. Ẹ jẹ́ kó lọ, ẹ jẹ́ kó lọ sásẹ́mbìlì òwe. Ẹgbẹ́ jẹ́ kó lọ sásẹ́mbìlì òwe. Ẹ jẹ́ kó lọ, ẹ jẹ́ kó lọ sásẹ́mbìlì òwe. Ṣẹ́gun ọmọ Adébísí. Ẹ̀gẹ́ ọjọ́. Olúṣẹ́gun ọmọ Adébísí. Ẹ̀gẹ́ ọjọ́. Ẹ jẹ́ kó lọ, ẹ jẹ́ kó lọ sásẹ́mbìlì òwe. Àṣà fọwọ́ sí. Amen, 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 Masani. Shifeme Masani.
jíjó ṣẹ́fẹ̀ bàbá oko Sàásùn sẹ́ ẹ̀gẹ́ ti sẹ́ ẹ̀gẹ́ ti sẹ́ Sàásùn sẹ́. ẹ̀gẹ́ ti sẹ́ Sàásùn sẹ́. ẹ̀gẹ́ ti sẹ́ Sàásùn sẹ́. ọjọ́ wà nù Sàásùn sẹ́. ẹ̀gẹ́ ló wà ń bẹ̀ bàbá oko Sàásùn sẹ́. ṣó ti sẹ́ Sàásùn sẹ́. ẹ̀gẹ́ ti sẹ́ Sàásùn sẹ́. ẹ̀gẹ́ ti sẹ́ Sàásùn sẹ́. gbogbo àgbà òṣèlú gbogbo wọn fọwọ́ sí Sàásùn sẹ́. Tinubu fọwọ́ sí Sàásùn sẹ́. alága fọwọ́ sí Sàásùn sẹ́. Kájí Hasan fọwọ́ sí Sàásùn sẹ́. ẹ̀gẹ́ ti sẹ́ Sàásùn sẹ́. ó ti sẹ́ Sàásùn sẹ́. ẹ̀gẹ́ ti sẹ́ Sàásùn sẹ́. Ṣẹ́gun ẹ̀gẹ́ ti sẹ́ Sàásùn sẹ́.